Àkúrọ̀lẹ́ gbogbo ẹ̀yin èèyàn wa. Ní fẹ́rẹ́ jogi mo kí wa pé a kú àlàjá ọdún. Happy New Year to you all lórí ìkànnì Àkàlàmàgbò TV. Ẹ̀mí wa ṣe púpọ̀ ọdún láyé o. A ò ní bọ́dún lọ bá ṣe bẹ̀rẹ̀ ọdún yìí pẹ̀lú ayọ̀ àtàlàáfíà. A ní fèrè ìnarin apá ní ìparí ẹ̀. Ẹ̀mí wa ò ní bọ́ o lójijì. Ọlọ́run á dẹ̀ máa pèsè fún gbogbo wa. Mo bẹ̀ wá lẹ́ẹ̀kan sí ẹ bá mi subscribe sórí ìkànnì yìí. Mo ṣẹ̀ṣẹ̀ open ẹ̀ gẹ́gẹ́ bí mo ṣe ń sọ ní gbogbo ìgbà. A máa tẹnumọ́ náà ni. Torí iṣẹ́ ribiribi la ti ṣe lórí ìkànnì tí wọ́n gbé lọ. Mr. Mobori owó tó jẹ́ ọ̀gá wa lórí Yoruba World Media. Gẹ́gẹ́ bẹ́ẹ̀ ń ṣe mọ̀, òun ló lè testify sí. Torí wọ́n mọ iye owó tẹ́ a ná sí orí ìkànnì yẹn. Ẹ jọ̀ọ́ ẹ bá mi subscribe. Láì sọ̀rọ̀ jù, mo fẹ́ kẹ́ wá wo fọ́nrán yìí lórí arákùnrin wa Ṣẹ́gun Olówó Kéré. Brother tí wọ́n dá ẹjọ́ ikú fún ní Ọ̀ṣun State nítorí adìyẹ tó jẹ́ pé tẹ́ bá ní 5,000 ẹ ra adìyẹ tí wọ́n náà dá ẹjọ́ ikú fún láwọn ìjọba àwọn tó ń gbé bílíọ̀n owó Nàìjíríà wọn rẹ́jọ́ ikú dá fún wọn. Àwọn tó ń commit tó ń sọ ìlú dàdàkudà wọn rẹ́jọ́ ikú dá fún wọn. Ṣé mọ̀ pé àwa mẹ̀kúnnù àwa ló máa ń forí ń fa gbogbo ẹ̀. Ẹ wá gbọ́ brother yẹn sìn, ẹ wá wo arákùnrin bó ṣe dúró dédé, ẹ wo lọ́mọkùnrin. Kì í ṣe gbogbo àwọn èèyàn tó jalè náà ni wọ́n fi ìfẹ́ inú wọn fi ń jalè. Ohun tọ́ ni. Àwọn kọ̀ọ̀kan wà nínú wọn tó jẹ́ pé nǹkan tí àwọn ìlú sọ wọ́n dà òun ló mú wọn ṣe bẹ́ẹ̀. Ṣùgbọ́n àwọn kan wà tó jẹ́ pé a lè sọ pé bí àbímọ wọn ni àwa àfi ṣe àbí nǹkan kan bẹ́ẹ̀ yẹn. But kò sí bó ṣe lè wù kórí náà. Ẹ jẹ́ káwa náà ká ní àmójúkúrò. Ẹ jẹ́ ká náà mọ̀. Ẹ jẹ́ ká ọmọlúwàbí. Kò sí bó ṣe lè wù kórí kàkà kí jalè. Màá tọrọ ni kàkà kí jalè. Bẹ́ẹ̀ ni mo sọ. Kò yé ọmọ. Ó bà ní lórúkọ jẹ́ ni. Ẹ jẹ́ ká wò ná. Ènìyàn wa Ṣẹ́gun Olówó Kéré ó ti dé ní agbára Ọlọ́run. Ṣẹ́gun Olówó Kéré fúnra ẹ̀ òun lẹ̀ ń wò yìí tó lò 40 years ní Kirikiri maximum security prison. Ṣẹ́gun Olówó Kéré kí gbogbo àwọn èèyàn wa lágbàáyé kó wá dúpẹ́. Good morning Nigeria, Osun State. Mo kí gbogbo àwọn tí wọ́n jáde sí ọ̀rọ̀ mi, tí wọ́n support mi, tí wọ́n wà pẹ̀lú mi. Most especially my dancing governor, His Excellency Senator Ademola Nurudeen Jackson Adeleke. My regards to you, sir. I'm so happy. Mo take him for granted in anything. Mo really dúpẹ́ lọ́wọ́ yín gan. Mo dẹ̀ believe pé mo dẹ̀ nígbàgbọ́ nínú Ọlọ́run pé Ọlọ́run á túbọ̀ bá mi ràn yín lọ́wọ́. Ilé àtọ̀nà yín àti iṣẹ́ yín kò ní dàrú lágbára lọ́wọ́ Ọlọ́run. Àti gbogbo àwọn tí wọ́n súnmọ́ yín. I'm very grateful. Thank you so much, My Excellency. My regards go to Auntie Monsurat Ajoke Foundation. She has always been a sister to me. Even when I was facing so many challenges in Kirikiri prison, she stood by me. She fights for me as a woman rights for me. I'm so excited. Ọlọ́run kó bá mi ràn wọ́n lọ́wọ́. Àwọn náà ní fi àìsàn ló gbà, wọ́n dẹ̀ ní fi ebi gbà. Thanks so much to Aláàfin Ọ̀yọ́, His Royal Majesty Ọba Kilani Adékèyè. He's a father. I so much thank you for your support, Daddy. Ẹ ṣé gan ni sir. Even right from ìgbà tọ́rọ̀ yẹn bẹ̀rẹ̀ láti kékeré, he always come to court to stand by me, to come and solicit for me pé òun máa lo agbára wọn, but well, gbogbo nǹkan yóò lọ. And Olórí Abọ́sẹ̀dé, ìyàwó Ọlọ́yàn of Ọ̀yọ́, she's a mother. She came to prison to visit me all the time, give me food, give me money, give me courage, give me the word of hope. May there stay hope for me. I should not relent. Thank you so much, man. I really appreciate it. And my regards go to my beautiful sister, actress Abiola Adebayo. I'm so very excited, man. Thank you so much. Gbogbo tí bá ta bá ti ń tẹ̀yìn náà lẹ́sẹ̀, Ọlọ́run bá mi fi òróró ìkunra sí. Ọlọ́run bá mi wà pẹ̀lú yín. Gbogbo tí bá ti ń dáwọ́lé ló máa rí sí oore, because it is you, it is God. It is you and it is God. I believe that. Tí Ọlọ́run bá support yín, it will not come to pass. I am so excited. My regards still go to Mrs. Actress Ajoke Shewakuka. Yes, she's the one that connected me with Auntie Biola. She's not in Nigeria right now, but God used her
Because the first time I met her through somebody, she says she wants to use Alhaji Oriyomi Hamzat, but something come up. He said he will not, that he will use Auntie Biola. And this woman started running up and down like if she has known me before. Auntie, Mommy Ade, Ajoke, Shewa, Koka, thank you so much, ma. I really appreciate. God will bless you. Mama Esther Jayi, thank you so much. You are my mother in spirit. You fight for me spiritually because Mama saw me pay ogun yi Segun o le daja ogun ìdílé ni. But I will fight for you. She spoke to His Excellency on my behalf. Even ọjọ́ tí governor ṣe second anniversary wọn, Segun mo wà pẹ̀lú governor báyìí. Mo dẹ̀ ti bá governor sọ̀rọ̀, ó máa gbà. Mama Jayi, thank you so much. Pastor Bukola Oke, thank you so much. I really appreciate you. Everybody and every other of my staff in correctional service. I really appreciate Madam Chinyere, Mr. Aderigbe, the DCP, and every other person, Mr. Ige, the worker in charge, Mr. Adiyeye. I thank every one of you. God will bless you. My doctor that trained me in Maximum Correctional Center, CC Opaluba Informal, Matron Kate Obatundale, Matron Mrs. Igbo, Mrs. Akande. Thank every one of you so much for your motherly and fatherly support. Thank you so much. I'm really excited. I'm grateful. Thank you. Going forward, Segun, kí ni nǹkan tó fẹ́ ṣe báyìí? Mo nígbàgbọ́ wípé gbogbo nǹkan tí màá di àti nǹkan tí màá jẹ, it is in the hand of God. Mi ò tí lè sọ nǹkan tí mo fẹ́ ṣe because èrò ènìyàn ó yàtọ̀ sí èrò Ọlọ́run. But I believe that God will lead me through and make everything to be perfect for me. That's my opinion for now. Thank you, sir. Ẹ ṣeun, ẹ káàbọ̀ padà ẹ̀yin èèyàn mi. Òun náà lẹ ti wò yẹn. Ṣẹ́gun olówó kéré, òun ló dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn tó ràn lọ́wọ́. Gbogbo àwọn tó wá ń bá wọn dárúkọ ìyá wa Esther Ajayi. Wọ́n dá orúkọ wọn lọ́pọ̀ lóríṣiríṣi, ẹ ṣáà ti gbọ́ gbogbo ẹ̀. Pàápàá jùlọ our dancing governor from Osun State, Governor Jackson Adeleke. Adúpẹ́ lọ́wọ́ yín, adúpẹ́ lọ́wọ́ pé ẹ bójú àánú wò wọ́n, adúpẹ́ lọ́wọ́ yín pé ẹ bójú àánú wò wọ́n. Ẹ ní fọmọdí lágbára Ìṣẹ̀lẹ̀dùmarè àti gbogbo àwọn tó wà behind tí wọ́n dẹ̀ ṣe tí wọ́n dìde lórí ọ̀rọ̀ yìí. Adúpẹ́ lọ́wọ́ gbogbo yín o, adúpẹ́ o. Tí ẹ jẹ́ ká fojú sunkún à torí ọmọ kan ṣoṣo ọ̀kan bí lọ́wọ́ ìyá àti bàbá ẹ ọ̀kan tó ná bí ni wọ́n ní kò sọ́jọ́ tó bá lọ sí prison láti lọ wọ́n kàn máa ń sunkún lọ lé ni. Wọ́n ní kò sígbà tó máa lọ prison láti lọ bẹjú wọ́n máa sunkún lọ nígbà tẹ́pọ̀ ọmọ kan tó bí nìyẹn wọ́n á tó wá lù sí ẹ̀ wọ́n á kàn lọ pàdánù. Adúpẹ́ o, 14 years lọ́gbà ẹ̀wọ̀n. Ẹjọ́ àwọn mélòó Yahaya Bello ẹjọ́ ibo ló wà ń sin o. Ibo ni Emefiele wà o. Ibo ni Mele Kyari àbí kí náà ibo ló wà. Ibo ni Gumi wà lẹ́ni. Ibo ni Buhari wà. Gbogbo àwọn tó ti bàlújẹ́ Babangida ó yẹ kó wà nínú ọgbà ẹ̀wọ̀n ni. Bó ṣe wà pẹ̀lú oríṣi ẹ̀yìn ó yẹ kó farú ara ṣẹ̀wọ̀n. Ibo ni gbogbo yín wà bẹ́ẹ̀ ṣe ń bàlú ìjẹ́ ká máa dá orúkọ ilé ẹyọ kọ̀ọ̀kan ìjèjì. Ibo lẹ wà. Ẹ̀yin fanda ẹ̀yàn tó jí adìyẹ ṣoṣo adìyẹ. Ṣé ẹ̀yin ló la adìyẹ tán jí? Ẹ̀yin tẹ́ ń dájọ́ ṣé ẹ̀yin ló ní adìyẹ? Ẹ̀yin adájọ́ rédèrèdè. Ẹ wo ẹ̀yin olólùfẹ́ mi ẹ ṣeun gan. Ohun tí a ní ká mú wá nìyẹn ní ṣókí báyìí ní ọbẹ̀ oge gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe mọ̀ wá. Èmi ọmọ ọ̀rẹ́ yín olólùfẹ́ yín Acknowledgements TV. Orí ìdọ̀bálẹ̀ ni mo wà yín èèyàn mi. Máa ẹ̀dẹ̀ ní máa ṣaláì máa dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin tẹ́ ti subscribe. Níjọra wa lójú o. Ohun tá mú wa kẹ́ á ti mú yín kẹ́ unsubscribe kò ní ṣẹlẹ̀. Ẹ pè wá ṣàkíyèsí tá bá sọ̀rọ̀ tó bí tẹ̀ sí comment. Kò sí comment tó wà lórí orí ìkànnì tí mi ò kí ń rí. Bẹ́ẹ̀ ni bó ṣe jẹ́ nìyẹn ẹ ṣeun gan. Ọdún ayọ̀ la ó ṣe o láṣẹ Elédùmarè.